bàbá mi o, àbá ni bàbá mi. Àbá ni bàbá mi o, àbá ni bàbá mi. Ogboli. Ẹ káàsán. Ó ní ìyá Àlàbí. Mo wá rí yín ni o. Ọ̀rọ̀ tí ṣe wá rí yín fún yìí, ó ṣe pàtàkì. Yé bàbá mi kún àyẹ̀rà fún wa jọ. Sunday, wọlé yá gbọ́tọ̀dọ̀ ìyá Àlàbí. Ṣé ò sá le? Ó le o. Ẹ wò, ó le o. Ó le gidi lìgbọ́n. Ṣé bí ìyàwó Ọlájídé lè rí? Ló bá sọ fún mi kálí látijọ́ mẹ́tàlá òun ò ti rọ́ Ọlájídé lílé lìgbọ́n. Irọ́ o. Ibo ló lọ? Èmi ò mọ̀ o. Ó fọ ọmọ bílí lọ lìgbọ́n o. Ó lè faṣọ ẹ̀yà ó tó lọ ná kójú ebi ó lọ. Mílíkì àkọ́kọ́ wá bí kí àwa ṣàlàyé fún ilé gbọ́hùn bí bá tọ́jà sẹ̀yìn ẹ máa bú mi kálí mi tó ti bẹ̀rẹ̀ líbàálí kí àwa bí. Ọṣẹ tó fẹ́ fi gúnnù ọṣẹ tó fẹ́ fi gúnnù tí ń gbé pamọ́ fún wa àwo àwọn ọ̀ràn rẹ̀ ò sún ọ̀sẹ̀ wọn rí yóò torí ìtì ẹ̀ bẹ̀rẹ̀ yóò torí ìtì ẹ̀ bẹ̀rẹ̀. Ògbólì ẹlí sùúrù ewo ní tẹ̀wọ̀n lílù kúlì wà nílẹ̀ ẹ má fi tẹ̀wọ̀n sí ká má fi tọ́lọ́pàá sí lè gbọ́n rárá ẹ dá mi dá mi lé bàbá ọkàn lè gbẹ́jọ́ ẹ wo awọ Ọlájídé kan wẹ̀ yìí ògbólógbóló wà nígbọ́n awọ akàn bàbá yẹn gbóná ìpàjẹrẹ ó máa wọ akàn ẹ filẹ̀ ibi ilé ìfisí ó máa jáde lè gbọ́n. jẹ́ àkọ́kọ́ fọ ọlọ́pàá mọ́ nǹkó wà láàmọ́. Ògbólì ibi ilé ìfisí á jáde lè gbọ́n. Bá a tiẹ̀ lọ ọ̀dọ̀ bàbá nígbẹ́jọ́ jẹ́ ká kọ́kọ́ fóun sáàmọ́ ná kó náà lọ lè jẹ́wà kó tó di pé á lọ ọ̀dọ̀ bàbá. Ògbólì ẹ má jẹ́ ká fi tọ́ ọlọ́pàá sí o ọlọ́pàá máa fi wá jẹun lè gbọ́n ni o a máa fi wá jẹun tọrọtọ ní máa fi tọ́ ọlọ́pàá sí o ẹ jẹ́ kí àtọ́bí tí wẹ́ẹ̀ tọ́ yìí ká lè rí pé tí máa rí lè gbọ́n o ẹ má fi tọ́ ọlọ́pàá sí o. bó wá láti sowó tọ̀dọ̀ bàbá dìgbẹ́jọ́. Èmi á dá mi. níṣì wọn ní amẹ́ran wá mú gbogbo ẹ̀ wá o. Ẹ dá mi dá màá yanjú ẹ èèyàn mi là kò lè gbá kọ̀ọ̀kan lọ́wọ́ wa lè gbọ́n ẹ̀yìn ẹ̀ṣá dá mi dá. Ó ti ń lọ ọbẹ̀ ti pẹ́. Ẹ wò bá iṣẹ́ ní kúlì wà rẹ̀ kọ̀míṣọ̀ ọ̀rọ̀ yẹ̀yẹ́ o Ògbólì o ẹ jẹ́ àwọn àfúnṣe sí lè gbọ́n o. Sọ́kàn mi. Àná tó lọ síbi iṣẹ́ wá wo kan tí dáàdi àti ìyàwó ẹ̀ mi ò understand. Ìjà ipò lánàá o. So kí ni ìwọ wá rò pé kí ni nǹkan tí ìwọ rò pé a lè ṣe báyìí? Nǹkan tí mo wò ni pé a máa try láti fáwọn wípé ní time. Sorry. Torí time yẹn gan-an ọ̀nà ló jẹ́ kí n gbé ẹ wọlé. Now you are in the game. Ọ̀yá èmi ni ọ̀sẹ́gbẹ̀lẹ̀ mi jòun wá ọ̀sẹ́gbẹ̀lẹ̀ mi rè ń fà ọ̀yá yùmùyùmù ariwo ò lè tán ní bòòrò yùmùyùmù igi apá bá mi pọ̀ tá mi mọ̀ wí o yùmùyùmù ariwo ò lè tán ní bòòrò yùmùyùmù. Mo lẹ wà. Ó ní wọ́n fi aṣọ bo òun lójú nígbà wọ́n fi gbé òun débẹ̀ òun ò wá mọ ibẹ̀ kankan nípa mi sọ. Ọkọ ìjọ jẹ́ kí n bá fẹ́ sọ̀rọ̀. Kẹ̀ní ẹ tí ọ̀sọ́ Yorùbá mọ̀ kò sọ Yorùbá mọ̀ èdè ní fíìmù làbíjọ sọ̀rọ̀ báyìí. Wọ́n ti gbèdé lẹ́rú ẹ. Bàbá délé gan báyìí kí ó Yorùbá tó dùn lẹ́nu ẹ̀ báyìí yọ pẹ̀lú ẹ̀. Ká máa ṣe ṣiṣẹ́ ká máa ṣe ṣe. Ètùtù la gbọ́dọ̀ ṣe báyìí ká bá ti lè rí 500,000 yóò wálé. 500,000 naira. Ṣebí after that. Ń bọ́ sáà ti máa rọ́wọ́ Ògbólì ẹ̀rẹ̀ mi wẹ̀ torí kódò. Owó yẹn kọ́ ni problem. Ẹjọ́ owó yẹn kọ́ ni ìṣòro mi. Ẹ ṣáà jẹ́ kí n rọ́kọ mi. Kí n rọ́kọ mi láyọ̀ kí nǹkan kan máa ṣe. Ẹ fún mi lákàá nọ́mbà yẹn because mi ò ní cash. Àwọn ilé àkáǹtì owó làwọn fi ń gbowó. Èmi ò ní báǹkì. So I don't do it now. Àwọn náà ìkówó lè. Kí kówó sílẹ̀. Ẹ lọ gbá ẹ̀ kó wà. Ẹ ti tàkáǹtì. Ká sọ sọ́dọ̀ tọ̀dọ̀ tèmi. Daddy, ẹ fún mi ní àká nọ́mbà yẹn kí n. Ọ̀dọ̀ yìí. Bọ́ lóye bàbá àtúntò dọ̀dọ̀ yìí tí ì sẹ́yìn nǹkan kí n ti máa dọ̀dọ̀ bàbá aláwọ̀ nìkan. A sì lọ gbá lọ kó fá wo. Báwo ni ẹ ń lò sà? Ẹ má jẹ́ kó pẹ́ ẹ má jẹ́ kó pẹ́ ẹ má jẹ́ kó pẹ́ ẹ wo ẹ pèlè ẹ fẹ́ mi lélẹ̀ yìí mà fi wá díẹ̀. Mo fẹ́ lọ́lá mo fẹ́ jẹ́ nìyàn àwọn pàlàwà kalẹ̀ jẹ́ nìyàn.
Yes, sir. Oúnjẹ ready, sir. Okay, the food can wait, but ìwọ wá jókòó, ọ̀rọ̀ wà. Ṣé kò lè? Sit down. Súnmọ́ mi dáadáa. I can see that you are a nice girl. Ọmọ dáadáa ni ẹ́, ilé rere ló ti wá. Ẹ ṣé, sir. Ṣé wá rí ọmọ mi, Ọlásùnkànmí, my son, want ẹ̀yin méjèèjì, mi fẹ́ kẹ́ di kan náà, kẹ́ ṣe tọkọ-taya. He's a nice boy. He will take proper care of you. A fowó bá ẹ lò, a fìfẹ́ bá ẹ lò, a tọ́jú ẹ, and èmi náà as bàbá ọkọ, I will take, in fact, a tọ́jú ẹ, orílẹ̀-èdè yà sí. Ṣé you know, I want you to think about it. Kó lọ rò, lẹ́ni sọ́la, kó fún mi ní feedback. You come back to me and give me an answer. Okay? Yeah. Olóúnjẹ ti ready. Oh, Daddy. Okay. Mo fẹ́ lọ́lá, mo fẹ́ jẹ́ ènìyàn, àwọn pàlàwà kalẹ̀ jẹ́ ènìyàn, àwọn kanjú, Ọlọ́run ọba ni Ọlọ́run ọba mi, kò rẹ́bí kan. Mo wá lè ti bílà ṣọ́ọ̀lì torí ká lè mọ̀ ká ti máa ṣe é ṣé wọ́n ti rọwọ́ yẹn fún yín ẹ̀bí báwo ni. Ó wọlé kò wọlé ni torí 500,000 la ní kan san 300,000 ló wọlé. Èmi sì wò pé a lè kó 200,000 fún babaláwo nù rẹ̀ àbí bò la ṣe fẹ́ ṣe. Tó bá jẹ́ yẹn náà ká pín ká ti máa pín ká la mú ká pín sí méjì ká ṣe mú ìlàjì fún babaláwo kí àmọ́ bá ṣe lọ ká ṣe mú ìlàjì lè kù ká ṣá ká ti máa ṣá ní kálukú àyanjú kúlẹ̀ máa yanjú. Ó sì rò pé awo gba iye pé a sì tún padà máa san. Èèyàn mi là kò mí ṣolí wàhálà kúlẹ̀ bá ti sọ ló máa gbọ́ èèyàn mi ló máa gbà. Ó tiẹ̀ sọ náà ó ròyìn ẹ̀ ó ní kọ́sítọ́mọ̀ dáadáa ni kò sí wàhálà ṣùgbọ́n èmi wò pé bó la ṣe pín gan. Ògbólíkẹ́ ìbá tí mi sọ̀rọ̀ ọ̀rọ̀ èyí káàtì máa pín kìjẹ àní bọ́ bá ti kọjá àdéṣe yìí mi ìṣẹ̀ bẹ́ẹ̀ sọ kíní ká má dín pé àmà la máa kan ilẹ̀kùn yín lòru o. Àdí ẹ̀ tí ìgbowó kò sówó. Bàbá rẹ bá ti gbà ká mú dajì fún babaláwo ká rẹ̀ pín dajì tó kù bó bá ṣe yá a máa mú ìkù ká máa fún babaláwo lè gbọ́n. Ṣùgbọ́n sọ fún babaláwo kó tètè iṣẹ́ náà ń pẹ́ kó dáná yá wọn. Owó ló fà á. Kó tètè bá wa fàbúrò wálẹ̀. Gbogbo bá ti jáde bàbá ti fún lókùn sọ ọṣẹ ní bàbá ti fún lóṣẹ èmi ká máa kan lójú ká máa fún ní wàhálà tsọrọtsọ kálí kí alẹ́ tètè ṣeṣẹ́ yẹn kíákíá èmi kẹ ìrònú àbúrò mi kẹ kò jẹ́ kí àrùn mọ́jú omi ta mi lára káàkiri. Ǹbá ti mú gbogbo eléyìí ṣùgbọ́n kò lọ. Èmi gan ti sú mi o mi ò lè sùn nítorí ọ̀rọ̀ àbúrò mi yìí mi ò lè sùn mi ò lè wo àti jẹun kẹ ó di iṣẹ́ fún mi nìgbọ́n. Ẹ lọ fà á ẹ ṣàjẹ kí àbáyé gbé yìí ó yẹ kí ẹ àwọn. Èmi ò mú kẹ́ nìṣónúlé káàlá ẹ máa dúró kẹ́ẹ̀lá gbà wá. Àjọ lọ ni. Nìṣónúlé. Kíní lèmi ò mú o tá a bá pín tírì. Èmi máa mú dàjì mi kà á mú dàjì. Mú gàjì kíni. Nígbà wọn bá san gbogbo rẹ̀. Irọ́ ẹ má dá wàhálà lẹ̀ o. Ká má dá wàhálà lẹ̀. Ẹ má dá wàhálà lẹ̀ o owó ní pọ́n owó ní pọ́n. Àmọ̀ ṣàtúnyí owó. Yìí ló fà á o àgbàlagbà lẹ́wà o àgbàlagbà lẹ́wà o. Kí ni confirmation tó ti get láti gbà yẹn? Actually láàárọ̀ ìgbà tí mo fẹ́ fún dáàdì lóúnjẹ so wọ́n pè mí wọ́n fẹ́ láti bá mi sọ̀rọ̀ pé kémi àti ẹ̀ kájọ fẹ́ra wa. Ìyẹn mi àti ẹ. Yes.
But the only thing tí mo notice ni pé àṣírí kan wà láàrin Daddy àti ìyàwó ẹ̀. Àṣírí kan wà láàrin àwọn méjèèjì. So, kí ni ìwọ rò pé a lè ṣe báyìí? A máa watch wọn náà ni. Any time tó máa fi get nǹkan tó ń ṣẹlẹ̀. Okay, because mo ṣì mọ̀ pé nǹkan kan wà láàrin tó wà hidden. There is something. There's something hidden. O ṣé. Mo really appreciate effort ẹ. Ìwọ padà sí nílé. Okay. Chief Makinde, ó dàbí pé mo yàn tí ń bá sọ̀rọ̀ ṣá. Èmi máa ní. Tó bá ṣe nítorí health mi, mo mọ bí tí mo bá wà right now. Yes, I don't ṣe business in now, and everyone mọ̀ pé in every business either you win or you lose. Ìmọ̀ràn tèmi ní fún yín pé gbogbo ibikíbi tẹ́ bá wà right now, kẹ́ lọ kún fún àdúrà. Kẹ́ lọ kún fún àdúrà ni o, because tá bá lọ lose lórí ilé ìpẹ́rẹ́ àjọmọ́ bí ẹ̀ náà ni o. We're going down together. You should know that. Mo rò bẹ́ẹ̀ gbádùn. Ẹ já kúrò lórí aago fún mi jàre. What's that nonsense for? Just imagine. All right, Bímbọ́lá. Ìwọ ni màá fẹ́ kó fọkàn ara ẹ̀ balẹ̀. Má jẹ́ kí anything bother ẹ. O ti gbọ́ o ti condition ẹ jọ. Go take it easy, and then part of the steps mo ti take ni pé mo ti send the picture ọkọ ẹ, mo ti send ẹ sí wọn ní the nearest police station ní Gèrè Alimelo, right? So they're taking wọ́n ti ń ṣiṣẹ́ lọ lórí ẹ̀. So kò fọkàn balẹ̀. And then another thing tí màá tún fẹ́ kó ṣe fún mi ni pé any information tó bá ti tó ẹ lọ́wọ́ jọ pè mí as soon as possible kí lè tètè gbà so that a máa fi ránṣẹ́ sí wọn ní police station wọ́n á tún lè tètè máa bá ṣẹlẹ̀ lórí ẹ̀. Ó ṣe gan ni mo dúpẹ́ ó ṣe. A máa rí wọn láyà. Yes, hold on, please. Dolapo. Yeah. Àlàáfíà ni. I am fine. Àlàáfíà ni. Okay. Sure, okay. We're okay. I got a surprise for you. Oh. Okay. What? Okay. I hope you're gonna like them. Wow. All this for me? Everything. Pata. They are for you. Oh, thank you so much, sir. Thank you. God bless you, ma. Hello. Ẹ káàbọ̀, ma. How are you? Sure. Go on. Oh, okay. Oh, as usual, this is your gift to our family. Oh, this is beautiful. Yeah, it is. Wow. She like it. Remember me take the gift all the time. We shall like it. I love it. It's very nice. Oh, yeah. Very beautiful design. Anyway, love me drop it to me around me. Hey. So take a look sorry. Yeah. So kilo shele o de bere ni. Is that one appointment to the other? So yeah. It's about it. Mom, okay. When I look into your eyes, then I realize that I have my wife. I wonder why you look into my eyes. Tell me how you feel, my baby girl. Oh, Lolo Femi, mama. Ṣé gbàgbé ibi tá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ayé wa wa àyànfẹ́ mi ẹni bí ọ.
lágbára Ọlọ́run. Àmín. Ogboluke. Wọ́n sí níbẹ̀. Irú nǹkan tẹ̀mí rìn wọ́ yìí. Ẹ pé wọ́n ni. Kú láàfin mi pé ó ti bàjẹ́. Wọ́n á lọ́dọ̀ àwọn ilé mi tún ṣe. Wọ́n wá sí níbẹ̀ yìí. Gba ó sàmádé rẹ̀ yìí. Kò yẹ kán pẹ́, àmọ́ ṣé kò sí? Orí fẹ́ rí wọn fún pọ̀ ọ̀kan ni. Fún bí kíni? Yóò sí lára ẹ̀. Ikú ọmọ yóò tẹ̀ wá. Ọ̀rọ̀ Ọlọ́run sọ yìí náà nílé ọ̀rọ̀ ti babaláwo. Káàyanjú kulé wàálẹ̀ ká lè rí Ọlájídé yàmí wá kiri ilẹ̀ tí bí ijọ́ mẹ́tàlá. Ṣé rí àti ẹ̀ ti rí wọn yẹn ó ṣe kókó o. Ó yẹ ká rí wọn o because èmi gan mo wà worried. Àmọ́ àǹtí mi. Ìdè. Ṣé rí babaláwo tẹ sọ́nsìn ló mú mi rántí o. Ṣé ẹ̀yin tẹ́ pé babaláwo yìí ẹ ṣó pé babaláwo ni ṣá? Ẹ mú dáadáa ó ń pápá mọ́ mi. Ṣé bí plumber ló ń ṣe jẹ́ olóde babaláwo? Torí bọ́lọ́mbà yóò tọ́ka lómi ṣe iṣẹ́ lè kọ́ làárọ̀ ju ẹ̀rí yẹn wá. Ṣé wàá rí babaláwo yẹn ikú ogún ìdílé òun lè jogún ni. Gbogbo arọ́mọ kékeré ní ìdílé wọn wẹ̀ babaláwo ni. Òun kan kí ti wà yẹn àjà ti gbé lọ láti bí 20 ọdún. Sórí gbàlẹ́ àjà gbé lọ ẹ̀yìn sì kéré ẹwà lọ́sọ̀rọ̀ lìgbà yẹn. Ó gbóná o má bá wọn fojú dí o. Iṣẹ́ wọn tí mo ti mọ̀ ṣá. Parágànà báyìí mú káàkiri. Sórí gbogbo àwọn lè jẹ́ babaláwo yẹn ọ̀mí mu pàrágà o ọ̀mí mu àfàlẹ́ o ọ̀mí mu àfàtọ́ o ọ̀mí mu gbá o. Sórí bó bá ti mú wẹ̀ yìí lágbára àwọn tó máa dé láà máa tọ́ lóríṣiríṣi àjọ̀nù náà máa gbóríṣiríṣi wá fún wọn. Oríṣiríṣi kó náà máa gbé wá fún wọn. Tíbílẹ̀ ni wọ́n máa ṣáàpù ká máa ṣiṣẹ́ ìpa gógó. Wo má fojú dí o plọmbálà o plọmbálà o plọmbabaláwo plọmbálà má fojú dí ìlìgbọ́n o. Àǹtí mi ṣé kò ní lẹ́yìn? Kí n lẹ́yìn ṣé nítorí mo ti jókòó ká mi bẹ́ẹ̀ tó dọ̀rẹ́ yìí. Ẹ ti ń bínú ṣe rí torí àjìlẹ̀pọ̀ náà ni. Ó jẹ́ kí n máa pè é ṣàkíyèsí ni torí ẹni tí mo mọ̀ ni. Àmọ́ tẹ́ bá ti sọ pé kò rí bẹ́ẹ̀. Kò lè ra mi lè gbọ́n kò lè ra mi tsọ̀rọ̀tsọ̀ kí n ti wà yìí torí mi ní gbèrí ìrákùrà kí ara mi. Ó dà àmọ́ dáàdì mi wá sí ní báyìí kí la máa ṣe báyìí ṣé máa dúró dè wọ́n nàbí. Máa dúró dè wọ́n máa kọrin fún mi káà máa fi ṣara rin dé. There. Súnkànmí ló mú resort wálé bóyá òun lóyún 2 months so mo fẹ́ kó advise mi nǹkan tí mo lè ṣe fún mi láìdẹ́à. Ọmọ wọn ṣe ní pé ìmọ̀ràn tí èmi máa gbà ni pé ìwọ sọ fún Súnkànmí sọ fún pé result pregnancy test tó gbà yẹn sọ fún pé kó lọ fi hàn dáàdì ẹ̀. Okay. Reaction tó bá get tó bá fi hàn dáàdì ẹ̀ tán òun ló máa determine nǹkan tá a máa ṣe next. Kó fi result yẹn hàn dáàdì ẹ̀. Yeah, of course it's going to determine the next line of action. Okay. Good. Now the thing is this. I beg of you, jọ̀ọ́ torí Ọlọ́run, make sure pé òun fún mi ní head on. Okay. Always give me a feedback because this period is quite dangerous. I mean, very delicate than ever. And I wouldn't want any kind of problem for you, for us. Okay?